ọ̀rọ̀ Sisi Alagbo àti ọkọ ẹnjìníà àwọn èèyàn fi sọ́kàn gan o. In fact àwọn èèyàn ráàyè gan. Àníkẹ́ mójú kúrò ń bẹ̀ kí lẹ̀ ń wá fídíò Sisi Alagbo fún. Púpọ̀ àwọn èèyàn náà ń pè mí látàná kí n jọ kí n send fídíò sáwọn. Àwọn èèyàn tó ń wá wọ́n tún fẹ́ fi owó gba fídíò ní fídíò. Torí nǹkan míì kọ́ o. Àkọ́kọ́ wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ nípa bí wọ́n ṣe ń dòyàn èyí àwọn ọkùnrin ibẹ̀ tí wọ́n pè mí láti gba fídíò. Ẹlẹ́ẹ̀kejì àwọn obìnrin yẹn náà ń wò pé àwọn fẹ́ wo orí okó tí ẹnjìníà gbé sábẹ́ tó fi ń dòyàn. Kódà ara àwọn èèyàn tó jẹ́ pé tán bá rí opportunity láti do ẹnjìníà yẹn wọ́n á dò. Kí ló jẹ́ tẹ́lẹ̀ pé tẹ́ bá ti rí ẹni fídíò báyìí tó jáde síta báyìí ẹ fẹ́ wò pé kẹ́mígù pẹ̀lú ẹni yẹn. Kò bá jẹ́ obìnrin náà ni àwọn ọkùnrin á fẹ́ wò pé káwọn mígù pẹ̀lú ẹ̀ bóyá àwọn lè rí dó. Iye tó bá gbà wọ́n á ti sọ di star pé iye tó bá gbà àwọn lè fún láti dó. Kí lẹ̀ ń wá fídíò ẹ̀ fún? Eléyìí tó wà lọ́wọ́ mi mo ti delete ẹ̀. Láti ìjọ́ tí mo ti rí náà mo ti delete ẹ̀. Ẹ rí i pé mo cover ìgbà mo post ẹ̀ ni. Mo ti delete ẹ̀ so mi ní fídíò ẹ̀ lọ́wọ́. Ẹ má béèrè fídíò ẹ̀ lọ́wọ́ mi mọ́. So mi ò ní fídíò ẹ̀ lọ́wọ́ mọ́. Àti ibi tí wọ́n ti ń jẹ kárọ̀tì ni o àti ibi tí wọ́n ti ń mi ní fídíò kankan lọ́wọ́. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má béèrè fídíò Sisi Alagbo lọ́wọ́ mi mọ́. Gbogbo ẹ̀ tẹ́ ń béèrè lọ́wọ́ mi. So mi ní mo kàn sọ ọ̀rọ̀ tí mo kàn sọ ni wípé torí Ọlọ́run ẹ má jẹ́ kí Sisi ìparẹ́ ẹ má jẹ́ kó ronú parẹ́ ẹ kú lórí ọ̀rọ̀ ẹ̀. Àwọn kan ti ṣe irú ẹ̀ rí tó tún ju tiẹ̀ lọ. So àwọn kan náà fídíò wọn sì wà lọ́wọ́ àwọn èèyàn tí wọn ò tí ì jù síta tí wọ́n tún ṣe ju tiẹ̀ lọ. So eléyìí tó ṣe yìí ó tún kéré bí ọ̀dọ̀ àwọn míì yàtọ̀ sí bóyá ti àwọn bóyá oríṣìí méjì ni yàtọ̀ sí tòun àtọ́kọ ẹ̀ àti kìíní àti kejì ẹ má béèrè kò mí ò ní kankan lọ́wọ́ but àwọn kan wà tó jẹ́ wípé ìranu ti wọn secret wọn fídíò wọn tó ń bẹ lọ́wọ́ ẹlòmíì ó ju ti Sisi Alagbo yìí lọ. Ẹ̀yin náà máa gbàdúrà kí tiyín náà má jáde tó bá tó stage ó máa jáde. Ẹ mẹ́nu kúrò lọ́rọ̀ Sisi Alagbo ẹ mẹ́nu kúrò lọ́rọ̀ ẹ̀ ẹ jẹ́ wá nǹkan míì sọ torí Ọlọ́run ẹ má jẹ́ kó para rẹ̀. Ẹ̀yin obìnrin tí ẹ̀ ń repost àwọn nǹkan yìí gbogbo wa ló lè o ẹni tílẹ̀ bá mọ́ bá ní bàrà o gbogbo wa ló lè o ṣùgbọ́n ìwọ tílẹ̀ bá ti mọ́ bá báyìí tí secret ẹ jáde bàrà ò ní ẹ so kọ́lọ́fì tí yín náà ò mọ́ ẹ̀yin ló yẹ kẹ́ máa tún bo Sisi Alagbo ló yẹ kẹ́ máa cover ẹ̀ ó dẹ̀ yẹ kẹ́ máa cover ẹ̀ ní because cancus kan náà jọ nìyí tá a bá ṣe abíyá kò sẹ́ni tábíyà ẹ̀ mọ́ so gbogbo yín kàn ń jáde àtẹni tó nífẹ̀ẹ́ àtẹni tí ò nífẹ̀ẹ́ kò sí ẹni tí yóò lè gbarú position yẹn kọjá kò dẹ̀ sí ẹni tí ò nírú àwọn nǹkan yẹn lọ́wọ́ àbí tí ò ní lọ́wọ́ ẹnìkan because oníkálukú ló ń ṣe sí tiẹ̀ ó dẹ̀ níbẹ̀ sí ń ṣe so ẹni tó tẹ́ lè pè ní èèyàn Ọlọ́run tẹ́ bá wo bí kọ́lọ́fín ẹ̀ ó lè worst jù báyìí lọ ẹni tẹ́ pè láṣíájú tẹ́ bá wo kọ́lọ́fín ẹ̀ ó lè worst jù báyìí lọ Ọlọ́run ò tí ì sọ wípé kí àṣírí ó tú òun ló sì fà sábàbí tẹ́ fi tí ìrírú fídíò orú wọn ta so ẹ já kúrò lórí ọ̀rọ̀ Sisi Alagbo nítorí Ọlọ́run òun ló ní ayé ẹ̀ bó ṣe lè wu èèyàn ló ṣe lè gbégbé ayé rẹ̀ so òun ló wù ló fi ṣe nǹkan yẹn ó dẹ̀ enjoy ayé ara ẹ̀ ó gbádùn ayé ara ẹ̀ ni kì í ṣe pé bóyá fídíò ní fídíò ló lọ yà òun gangan ló gbére òun gangan ló ṣe fídíò ara rẹ̀ wọ́n dẹ̀ mọ̀ọ́mọ̀ ṣe fídíò ni kì í ṣe pé nìkan ló ṣe fídíò wọn gbà tí wọ́n ń ṣe. àwọn ọmọ tí yín náà dẹ̀ wá níbì kan tí wọ́n rún kúrùn tí fídíò wọn wà lọ́wọ́ àwọn èèyàn ẹ lọ school ẹ lọ wo bá ṣe ń dó àwọn ọmọ yín ní dókà
ẹ̀yin tẹ́ wà níbi iṣẹ́ tẹ́ ráyè lọlé ẹ lọ wo bá ṣe ń dó ìyàwó yín dó kà ìdó tẹ́ lè dó secret yẹn ń cover ní òjè káṣírí ó tú bí àṣírí ẹlòmíì bá tú bí kó pàyàwó ẹ̀ ní àṣírí so ìjà kúrò níbẹ̀ kí ni táwọn á ń wàwàkúwà fún gbogbo ẹ̀yin tẹ́ ní fídíò yẹn lọ́wọ́ ẹ lọ delete ẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ní mú wa kò ní fẹ́ mú wa o bàbá kan bẹ nílùú Ọ̀yọ́ Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ẹ bọ̀ rí ni ẹ bọ̀ fá ni iṣẹ́ yẹn lọ déédéé ni àìríjẹ àìrímu àìta ọjà ní ẹ kàn sí wọn wọ́n wà ní Sábó Ìlúpéjú 1 ní Sábó Ọ̀yọ́ Aláàfin ẹ ṣeun o Ọlálékan Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mi fún polówó ọjà 08067109598 ẹ ṣeun o. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ilé ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o lágbára Ọlọ́run bá Ifábùkọ́lá Ifá mi gbẹ̀yìn bàbá mi kẹpẹ́. bẹ́ẹ̀ ni o Elédùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ sí ewé àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ̀dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. àdúpẹ́ o Elédùmarè ó ṣeun ẹja tó ń da ibú dààmú òjò apá lọ. babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. àbá ẹ bá mi ká lọ o sátọrọ àtàndá olórí àbọ̀là bẹ́sọ̀ ló dé bẹ̀ dandan yóò dẹ̀ lọ o gbogbo ayé ló lọ síbẹ̀ o. irú ìṣòro àìsàn wo ni tiẹ̀ àìní iṣẹ́ gidi lọ́wọ́ ìpọ́njú ìkórira promise and fail ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́ kí èèyàn ṣiṣẹ́ kó má lákòjọ ogun ni àìrọ́mọbí àìrọ́kọ tàbí aya rere fẹ́ oyún ìjó tàbí oúnjẹ ojú oorun báwo ra rẹ̀ ràn tètè ojú kó jàǹkárí wọ̀ ìdènà ní ẹnìkan kò lágbára o àyàfi ọba Èdùmàrè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gò ṣèwòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀ babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ẹ̀ ṣé o Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà ẹ̀yin náà kàn sí wọn gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́ bóyá ẹ̀yin sì fẹ́ borí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ wọ́n wà ní Ìlúpéjú 1 Sábó Ọ̀yọ́ Aláàfin telephone 08032863630 tàbí 0705288104 ọ̀kàràkà yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.